ṣé ẹ rí lórí ọ̀rọ̀ àwọn ọmọ Kogi tí wọ́n jí gbé ọmọ kóòtù jíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ gómìnà Kogi ti yarí o kò wá ṣe pé yarí nìkan ó tún ti jí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá dìde lójú oorun wípé kí wọ́n swing into action lórí ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, ilẹ̀ Oòduà ilẹ̀ abínibí wa. Ṣé ẹ rí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Kogi tí wọ́n fi jí àwọn ọmọ gbé ìyẹn tí mo mú wá sórí ètò tó jí olùkọ́ supervisor àtàwọn méjì gbé. Ṣé ẹ mọ̀ pé gómìnà Kogi gan ti jáde ó ti sọ̀rọ̀. Ṣé wá rí mo fẹ́ lè sọ wípé inú èsìsí ni gómìnà yẹn ṣe kò fẹ́ kó jó àwọn náà tó túmọ̀ sí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ tí wọ́n fi jí àwọn ọmọ gbé ní oríire mo fẹ́ lè sọ pé sídẹ̀ǹtì yẹn ti wá jí gbogbo àwọn ọba gómìnà Yorùbá. Ìyẹn gan náà ni gómìnà Kogi náà ṣe yarí tó fi sọ̀rọ̀ síta pé ẹ wo kọ́bọ̀ a ò ní fún àwọn agbésùmọ̀mí ẹni agbésùmọ̀mí tó bá ń expect wípé wọ́n á jiyàn gbé gómìnà wá fún wọn lówó ó ní ṣí bọ̀ wọn ò ní rí gbà. Now mo fẹ́ lè sọ pé ojú ti ń ti àwọn àgbààgbà Fúlàní báyìí nítorí kò kí ń ṣèní kò ń ṣàná láti máa ń fi security dẹ́rù ba àwọn pírẹ́sídẹ̀ǹtì tó bá wà lórí ipò ṣùgbọ́n dàbí pé ti ọmọ olódòdó bàbá Tinubu yìí tí ẹ ti wá fẹ́ yàtọ̀ kò fẹ́ gbà fún wọn rárá. Ṣé ẹ rí tó bá ti jẹ́ wípé kò kí ń ṣe àwọn Fúlàní ló wà ní president wọ́n máa ń fi security wọ́n máa fi ń takù any president. Ẹ̀yin náà wo bá yẹ ṣe títí Goodluck ẹ tún wo bá yẹ ṣe títí bàbá Tinubu and mind you ẹ wò nígbà ayé Buhari kò lè tó yìí. Now gómìnà Kogi state ó ti yarí o ó ní àwọn ò ní ever negotiate pẹ̀lú àwọn ọ̀daràn tàbí pé káwọn san ransom fún àwọn agbésùmọ̀mí. Ìyẹn gómìnà Òdòdó ìyẹn gómìnà Kogi state ló sọ eléyìí lẹ́yìn tí wọ́n ti rescue àwọn ọmọ tó ń ṣe nẹ́kò tí wọ́n jí gbé ní Kogi. Now gómìnà Kogi ìyẹn Usman Òdòdó yarí o ó ti ń jẹ́ kó yé wa wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ tó bá ṣe gbogbo ẹ̀yin gómìnà Yorùbá ẹ̀yin náà ẹ̀ dúró lé lórí pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbàgbé ṣe rí ọ̀rọ̀ yìí gómìnà Òdòdó ti sọ tẹ́lẹ̀ rí òun náà lẹ́rìí tó sọ pé a ò ní fi àyè gbà ká san owó kankan fún àwọn agbésùmọ̀mí. Náà ó tún wá tuntun sọ lẹ́lẹ́kejì with confidence wípé kò sí nǹkan tó ń jẹ́ pé ẹ̀ ń sanwó fún agbésùmọ̀mí rárá. Oníṣẹ́ rí àsìkò tòun yìí o agbésùmọ̀mí ò lè gba anything. Ìyẹn ni ó wá jẹ́ kó yé wa pé gómìnà Ṣèyí Mákindé ló gàn o wọ́n ṣe ní Ọ̀yọ́ wọ́n dárú àrà tó wù wọ́n ṣùgbọ́n kọ́ máa wá dárú àrà bẹ́ẹ̀ nílẹ̀ Kogi o nítorí òun ò ní gbà. Ṣe rí tí gómìnà Ṣèyí Mákindé kọ́kọ́ fi 20 ọdún pinlẹ̀ wèrè tí wọ́n tètè gbé ìgbésẹ̀ yẹn gómìnà Òdòdó ní láyé òun á yarí. Kódà ó tún yin bàbá Tinubu gan lórí ọ̀rọ̀ ẹ̀ wípé wọ́n ṣe fún àtìlẹ́yìn wọn lórí ọ̀rọ̀ insecurity tí wọ́n bá wọn takù tí wọ́n ti ń support wọn tí wọ́n fi dá àwọn governors nìkan èlò. Tí ẹ bá dẹ̀ gbàgbé ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní títí Ọ̀yọ́ yìí tí àwọn ajínigbé fi ń béèrè tó fi ń demand for a lot of things. Ṣé wọ́n béèrè wọ́n demand sharia law wọ́n demand 1 billion a lot of things tí wọ́n ń béèrè fún. Bẹ́ẹ̀ gbogbo alẹ́ là ń yarí táwọn kan ṣe pariwo kọ́ fún wọn ní nǹkan tó máa fún wọn. Bẹ́ẹ̀ ni majority pariwo kọ́bọ̀ wọn gbọ́dọ̀ fún wọn Ṣèyí Mákindé ò gbọ́dọ̀ fún wọn anything. Tó dẹ̀ tún jẹ́ pé wọ́n dúró pé ṣíṣe àwọn ò ní fún àwọn agbésùnmọ̀mí àwọn dẹ̀ máa gba àwọn ọmọ yìí sílẹ̀. Ṣé ẹ mọ̀ pé ó padà succeed á gba àwọn ọmọ yẹn lẹ̀ láì fún wọn anything. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tó máa mú àwọn ajínigbé wọ̀nyí ṣé ẹ mọ̀ pé àwọn Fúlàní ni àbí Yunusa gbogbo àwọn orúkọ tó ń dárúkọ ẹ ọmọ Yorùbá mélòó ló ń bẹnu ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé a rí pé àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni ó bá wọn ṣe lọ́ṣe informant fún wọn ṣùgbọ́n àwọn àgbààgbà Fúlàní mo fẹ́ lè sọ pé nínú gbogbo àwọn each agbésùmọ̀mí gbogbo wọn ni wọ́n ní àwọn títí wọn àwọn tíìmù wọn nínú àwọn agbésùmọ̀mí tó wà níta sìn bíi tàwọn emir ẹ̀sìn àwọn náà máa ní àwọn gúrùpù agbésùmọ̀mí tiwọn tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ fún wọn bíi tàwọn northern elders yìí náà
wọ́n máa ní àwọn tíìmù agbésùmọ̀mí tiwọn tó jẹ́ pé àwọn èèyàn ni wọ́n ń lò lọ́ fi ń da president time rú tó fi ń da àsìkò àwọn tí ò bá kí ń ṣe fúlàní bíi tiwọn àwọn agbésùmọ̀mí yẹn làwọn èèyàn máa ń lò. bẹ́ẹ̀ náà a fẹ́ lè sọ pé ayé Sultan Sokoto náà pẹ̀lú Gumi àwọn náà máa ní tíìmù wọn nínú àwọn ajínigbé yìí pẹ̀lú àwọn fọ́mà northern elders ìyẹn àwọn army general tó ti lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà máa ní group wọn former head of state àwọn fúlàní káṣá ní gbogbo àwọn fúlàní yẹn each wọ́n ní àwọn group tó àwọn agbésùnmọ̀mí group tiwọn tó ń ṣiṣẹ́ fún wọn náà and àwọn ẹlẹ́sìn náà àwọn islamic àwọn jihadist náà àwọn náà ní tíìmù agbésùnmọ̀mí tiwọn náà tó jẹ́ pé wọ́n operate nílẹ̀ yorùbá ní nàìjíríà tí wọ́n fi ń gba owó lọ́wọ́ federal government. mo fẹ́ lè sọ pé àsìkò bàbá Tinubu yìí ní àsìkò tó ń jó tó jẹ́ wípé ó ń ṣe ṣége bánzá fún wọn débi pé lọ́wọ́ yìí yorùbá ló ń top. àsìkò yìí ni bàbá Tinubu fi ń pàṣẹ mẹ́sẹ̀gì tó lágbára sí àwọn àgbàgbà fúlàní pé ìjẹ́tẹ́ jẹ́ tẹ̀tẹ̀ ẹ̀ lè jẹ́ dágun ló bẹ̀. mo fẹ́ lè sọ pé àsìkò yìí náà ni a fi ń jẹ́ kó yé wọn pé yorùbá ju ẹ̀yin fúlàní lọ ní gbogbo ọ̀nà bàbá la jẹ́ sí i nítorí tẹ́ ẹ bá wò dáadáa nígbà tí Buhari wà ní páwà tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ààrẹ ṣe mọ̀ pé kò sí ẹni fúlàní tó lè jáde tó máa sọ pé òun ò jèrè nígbà ayé bàbá Buhari tó máa sọ pé ìgbà ayé bàbá Buhari ò dáa kò sí ẹni fúlàní tó sọ̀rọ̀ against tẹ́nu bàbá Buhari and then wọ́n jí àwọn èèyàn gbé o insecurity wà everywhere of Nigeria tó dẹ̀ jẹ́ pé àwọn Yorùbá wọ́n dákẹ́ ṣùgbọ́n now agbára ti wà lọ́wọ́ Yorùbá. bẹ́ẹ̀ nígbà tí Senator Sani náà sọ̀rọ̀ nígbà kan ó nígbà tí òun bá fẹ́ sọ̀rọ̀ against insecurity àwọn àgbààgbà Fúlàní ni wọ́n máa kọ́kọ́ dìde against wọn ó lé ní body ní cabinet tó bá sọ̀rọ̀ against insecurity àwọn ló máa dìde tó máa takò ẹ̀ tó bá yá ṣé mọ̀ pé nígbà yẹn Buhari àwọn àwèrè àgbààgbà northern yóò máa ń jáde tó máa ń pariwo pé wọ́n Nàìjíríà is unnegotiable nítorí pé wọ́n mọ̀ pé àwọn làwọn rule kò sẹ́nibọ̀dì tó lè takò wọn àbí tó lè sọ̀rọ̀ against wọn gbà yẹn. ṣé ẹ dẹ̀ mọ̀ pé nígbà yẹn odidi Soludo odidi emir nítorí pé ó complain against ìgbà Buhari lásán wọn ṣe mí ní méjì wọ́n fàyọ ní instantly láìrọsẹ̀ ìyẹn former CBN governor ìyẹn Soludo wọn ti ẹ̀jẹ̀ kó pẹ́ kó tó fi yọ dànù even as at now gan rabaraba yẹn gan kò tí ì fi Soludo sílẹ̀ nítorí wípé wọ́n yẹ̀yẹ́ just because ó sọ̀rọ̀ against ìgbà Buhari nígbà yẹn tó dẹ̀ jẹ́ pé àwọn àgbààgbà Fúlàní yẹn ni wọ́n control kí dẹ̀ ló sọ kò ju wípé ó ń complain nípa gbogbo bí everything ṣe rí ní northern part pé poverty rampant the same poverty tí kíní ṣẹ̀ṣẹ̀ wá complain sí Emir Sokoto tó ní out of Nigeria ó ní north ló ń suffer poverty 80% tó ní north ló ń suffer the same thing tí Soludo sọ ń gbà yẹn tí wọ́n fi yọ náà òun ní Emir Sokoto ẹ̀ṣẹ̀ wá rí tóun náà wá ń sọ even Soludo tún jẹ́ pé pẹ̀lú bóyá jẹ́ pé mineral resources pọ̀ ní north tó dẹ̀ jẹ́ pé àwọn ilé ẹ̀kọ́ benefit ó ṣe jẹ́ pé ìyà ní titi wọn ní north yẹn ó ṣe jẹ́ pé poverty lọ́ fi ń reign nínú north pẹ̀lú bí jẹ́ pé àwọn ni wọ́n control Nàìjíríà gbà yẹn náà o tó yẹ pé àṣẹ àtagbára Nàìjíríà ọwọ́ wọn ló wà still yet they are still in abject poverty. bẹ́ẹ̀ àwọn yìí kan náà ni mọ̀ọ́sí ọmọ wọn ò lọ sí school tó yẹ pé mo fẹ́ lè sọ pé ìlàjì àwọn north àwọn tó lọ school ló pọ̀ jù. now ó wá dìgbà bàbá Tinubu ní Emir Sokoto ó ṣẹ̀ṣẹ̀ wá ń bring matter yẹn again wípé Sokoto ló ń suffer jù and they have the power what are they doing then they never do anything wọ́n control power ṣùgbọ́n wọn ò jẹ́ kó hàn lára èèyàn wọn. ẹ̀wọ̀n èèyàn mi àníri jù báyìí lọ lórí ìkànnì wa o Ilẹ̀ Oòduà ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá tiwa jẹ́ subscribe la fi kiri pé Ilẹ̀ Oòduà ilẹ̀ ire ni o Ilẹ̀ Oòduà gbè wá o Ilẹ̀ Oòduà ilẹ̀ abínibí wa.